Ọmọkùnrin agbóhùnsáfẹ́fẹ́ kan ní orí ìkànnì ẹ̀rọ ayélujára jáde ó sọ̀rọ̀. Ó sọ ohun tójú òun rí bí àwọn afẹ̀míṣòfò ṣe pè é, àwọn terrorist tí wọ́n dẹ̀ wọ̀nà ẹ̀. Ó ní báwo ni ẹ ṣe mọ nọ́mbà òun, wọ́n lọ sórí ìkànnì Facebook ẹ̀, wọ́n lọ mú nọ́mbà WhatsApp nọ́mbà ẹ̀ ń bẹ̀. Ẹ jẹ́ kọ́kọ́ gba àwa tá à ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára ní àmọ̀ràn. Tó bá ṣe é ṣe tá a bá fi ìbẹ̀, ẹ já lọ yọ nọ́mbà wa kúrò lórí àwọn ìkànnì wa, pàápàá jùlọ àwọn WhatsApp number. Wọ́n threaten máa yìí débi pé tí kò bá lọ jáwọ́, wọ́n fi oríṣiríṣi nǹkan ìjà níbi tí wọ́n store ẹ̀ sí wọ́n fi hàn án. Àwọn ọmọ kéékèèké wọn ò sì gbójú pamọ́. Agbára ò káwọn afẹ̀míṣòfò. Wọ́n ní àkáǹtì tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, ṣé wọn ò rí trace? Ẹ̀yin agbófinró tẹ́ wà lọ́ndà ẹ̀yin intelligent, wọ́n ṣòro lọ bá ibi tí wọ́n wà. Ṣùgbọ́n àwọn tó ń sọ̀rọ̀ pé kíní yìí tó ń ṣẹlẹ̀ nílùú yìí ọ̀dà, àwọn yẹn ò ṣòro lọ bá. Okay, now àwọn èèyàn yìí ń pa àwọn ènìyàn. Àwọn tó ń sọ̀rọ̀ wọ́n tó dáràn. Ìgbà wo lórílẹ̀-èdè Nàìjíríà fẹ́ bọ́nu wàhálà yìí lóyè? Abalajọ Sora ní social media ní terrorist. Ṣé ẹ rí ìdí tó ṣe pé social media ní terrorist ni pé àwọn ní ń tàṣírí báwọn Fúlàní afẹ̀míṣòfò ṣe ń pa àwọn èèyàn, inú wọn ò sì dùn sí. Now wọ́n ti ń lọ sórí ẹ̀rọ ayélujára láti lọ mú phone number àwọn tó ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba yìí àtàwọn tó ti ṣèjọba rí nínú yín busy fún ìpolongo ìbò. Àtòwíkan ààrẹ kan tó ti ṣe ààrẹ rí tẹ́lẹ̀, wọ́n ló tún gba kóòtù lọ́pọ̀ láǹfààní láti díje dupò. Kò sẹ́ni tó ní ọmọ díje dupò, ṣùgbọ́n ṣé ẹ fọwọ́sowọ́pọ̀ fún aráàlú láti ti bá wọn ṣètò ààbò pẹ̀lú ìjọba tó wà ń bẹ̀? Ṣé agbára yín ká ń tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Àrà wo lẹ fẹ́ wá padà dá? Idán wo lẹ wá fẹ́ dá lára ní orí àgàtẹ tó ń padà bọ̀? Àwọn tó fẹ́ lò yín, àwọn ni wọ́n ń pa wá. Àwọn tí wọ́n ní ẹ jáde, àwọn ni wọ́n ń pa wá, ni wọ́n ń gbẹ̀mí wa. Àwọn náà ní ẹ lé yín kúrò ń bẹ̀, tí wọ́n fagídí lé yín kúrò ń bẹ̀. Ní ayé àwọn tí wọ́n ń kó àwọn ọmọ kiri inú school tí ẹ rí wọn gbà padà, tí ẹ rí nǹkan kan ṣe, ẹ busy, ẹ ń káàkiri, àárí bí ẹ ti sọ̀rọ̀ nípa insecurity, ṣàwa náà lẹ́dẹ̀ fẹ́ wá aṣojú. Ìtẹ́ ẹ̀ ṣe nígbà tẹ́ ẹ kúrò lórí oyè tí gbogbo eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀, ẹ wá fẹ́ padà wá ṣe àbí? Wọ́n fẹ́ lò yín láti fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn kẹ́ ẹ lè wà lábẹ́ wọn, kán lè máa pàṣẹ fún yín. Ọ̀dà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn agbésùnmọ̀mí ti ń lọ sórí ìkànnì ẹ̀rọ ayélujára o. Wọ́n ti ń mú nọ́mbà o. Kì í ṣe bloggers àbí presenters nìkan ni kó yọ nọ́mbà ẹ̀ kúrò o. Wọ́n ti ń threaten o. Ọkùnrin yìí lòun ń gbọ̀n nígbà tí wọ́n fi ibi tí wọ́n kó nǹkan ìjà sí, tí wọ́n ọ̀dẹ̀ bojú láwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe fídíò call. Màá fi hàn yín, ẹnu oníkànlá tí gbọ́pọ̀ òun, máa fi fídíò yẹn lẹ̀ fún yín, ẹ láǹfààní àti wò ó. Ẹ jẹ́ ká arákùnrin yẹn ó pilẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀. Sora ní terrorist ní social media. Ṣé ìdí tí wọ́n ṣe sọ́bẹ̀ ṣó ti jọ hàn sí wa báyìí? Wọ́n tó fẹ́ dá wa lẹ́kun láti máa sọ̀rọ̀ nípa wọn kí wọ́n kàn máa pààyàn lọ. Ọmọkùnrin yìí ni wọ́n sọ pé tí wọ́n bá jí òun gbé gan, tí wọ́n bá gbẹ̀mí lẹ́nu òun, báwo ló ṣe máa fì? Ẹni ẹlẹ́ni wà nù ìlà ìlú báyìí. A gbọ́dọ̀ tún sọ̀rọ̀ ń pa wọn mọ́. Àwọn aṣẹ̀mọ́lù, afẹ̀míṣòfò, apààyàn. Wọ́n ní wọ́n ń sọ Yorùbá, wọ́n ń sọ English. Níjọ́ wo la fẹ́ bọ́m̀bẹ̀? Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe nǹkan o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ á dákẹ́ o. Ẹ jẹ́ n fi fídíò yẹn lẹ̀. Àwọn tó ń polongo òbò kán continue. Ṣùgbọ́n mọ̀kànmọ̀kàn lóye kan o. Ẹ ń gbé mọ́tò bọ̀gìnì lọ ilé ìgbìmọ̀ aṣòfin. Bulletproof, àwọn aráàlú ò rí bí gbà. Wọn ò lówó ọ̀kadà. Ibi tí wọ́n bá tẹ̀ tó lówó ọ̀kadà tí wọ́n gbé mọ́tò gan, àwọn fake soldier tó wà ní ojú títì, tẹ́ ẹ máa rò pé sójà ni most of them ni wọ́n ti mú pẹ̀lú fake aṣọ ológun tó dẹ̀ jẹ́ pé kidnappers ni wọ́n. Ó dẹ̀ wà káàkiri. Orílẹ̀-èdè yìí dẹ̀ ń bàjẹ́, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Ó ṣe wá jọ́rọ̀ election ló wá múmú láyà wa tó bẹ́ẹ̀.
kì í ṣe tó lọ kóòtù nìkan, wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti ṣèjọba rí tó yẹ kán pera wọn pọ̀ pé báwo ni àwọn afẹ̀míṣòfò yìí báwo lọ̀rọ̀ wọn ṣe fẹ́ dópin kásẹ̀ ńlẹ̀, ẹ̀dẹ̀ ń pè wá wọ́n Nàìjíríà, ṣó pọ́síbù kó sì padà jẹ́wọ́ Nàìjíríà pẹ̀lú àwọn tí wọ́n ń gbẹ̀mí èèyàn yìí, ẹ̀dẹ̀ sì padà sọ fún wọn pé ókè wọn ṣàbẹ́ sọ fún wa pé Fúlàní ń sọmọ Nàìjíríà mọ́, tó rọ́ndà wọ́n Nàìjíríà lájọ wà, a kàn lè jọ wà lọ́ndà wọ́n Nàìjíríà, ṣùgbọ́n tó bá yá ṣáàṣìjọ máa wà ń bẹ̀, a dẹ̀ máa pera wá wọ́n Nàìjíríà pẹ̀lú gbogbo àrà tí wọ́n ti dá àwọn èèyàn tí wọ́n ti gbẹ̀mí wọn, tí wọ́n ti gbẹ̀mí àwọn èèyàn wọn. Ẹ̀dẹ̀ rò pé ìrẹ́pọ̀ yẹn máa wà títí ayé, ẹ̀dẹ̀ ń sáré ìbò, ṣé lọ́ndà wọ́n Nàìjíríà náà nìbò yẹn, election yẹn, campaign yẹn, tó bá wá rí bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ kásẹ̀ gbogbo eléyìí ńlẹ̀? Ẹ fẹ́ gbọ́ kí wọ́n tú, ẹ fẹ́ gbọ́ kí wọ́n yá, wọ́n fẹ́ gbọ́ pé kóńkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, à ń pariwo wọ́n Nàìjíríà, a ti gbọ́ yín. Ṣùgbọ́n èwo wá ni kẹ́mi àwọn èèyàn máa bọ́ sínú wọ́n Nàìjíríà, ká máa fẹ̀mí ṣòfò láì jagun, kẹ́jẹ̀ dẹ̀ máa sàn láì lójú ogun. Wọ́n tó ti fẹ́ máa jẹ́ àwọn presenters gbé o, wọ́n ti fẹ́ máa jẹ́ àwọn bloggers gbé o, ẹ kíyèsára o, ẹ já wo fídíò. Nigerians, so yesterday in the afternoon, bandits called me on a video call. As in, on a video call. You can see the confidence. These guys are no longer hiding. They know they cover their face anymore. They are everywhere. They are everywhere. On a video call, I was just sitting there, my phone rang. Brrr, brrr. I said, I go check what's in the app. Because you know my Facebook page, like my WhatsApp number is on my Facebook page. So they went to that my Facebook page, collected the WhatsApp number to call me. I saw this bandit picture there. I said, this one waiting. Bandit. I said, hey, bandit. I said, no problem. I pick. Immediately I pick. See me face to face with bandit. My heart, they do boom, 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 boom. But still, I try to calm. Like, I just want to calm. You don't understand? Maybe they know, like, just stay calm with them, talk to them, like, so that I will get more. I will get into them and know more about them. So I was just calm, and yeah, they asked me if I was a Christian or Muslim. I said I'm a Christmas. Christmas. They say I should say some things in Muslim, like La ilaha illallah. I said La ilaha illallah. They laughed, and these guys were even speaking Yoruba. Small children. These guys turned the camera. They show me ammunition, broski. They even sent me that picture. When I first uploaded, it was them that sent it. These guys are not scared. It was them that sent those pictures. After the call, they just upload this picture, and the next thing, I don't know whether they log out. I don't know. The thing no come go again. Bro, now I know the kind of danger when I did. Now I know the kind of danger when I did. Now I know the kind of danger when I did. Some of them don't know this. Some of them don't know what thing I they go through, bro. Now I know the danger. They said, make I stop, like, because one of them, all these ones, they two speak English. Now one of them, where they speaking, because this, as that one come, that time my phone don't full, my phone memory full, so I know they say no the record. You don't understand? I know they say that one know the record, but the one where they speak English come last. Come they talk to me over the phone with English. They tell me say those things why they talk, say if they catch them, make them unalive them, don't hand them over to the military, buy them, do this. What if they catch me and do that same thing to me? How I go feel? How it go be? If they catch me do that same thing, how I go feel? I say, I don't understand. He say, make your answer. So, how I go feel? May they buy them. I say, nothing now. So, they were like, come on hand now. Stop those things. Stop saying those things. I was like, hey, me. Broski, I go nowhere. This country, is my country. And I will not run away because of these people. Never. I will not run away because of them. Now here I go day. Nigeria go better. I know they go anywhere. See, these guys said a lot of things.
to me. But the problem is who I trust to go tell. Say, see what these guys talk. Because that person where they tell, if you go carry phone call the oga at the top, where they like that kind of thing now, they'll come say, oh, that guy, they silent him. So that the thing will not come out. Now see, the way I did like this now, I dey fear for my life. Don't be say I dey fear to go, like I dey fear to, like, no, I know they fear, but I just dey fear say the thing where I supposed to, my work will never finish. My mom every day go dey cry, say, come on, handful. I don't channel my life to this thing. If not, I don't channel my life. I don't zero my mind for her. Omo, we must fight this insecurity to the end. Just imagine the confidence which this guy gets. Boldness. Make when I watch the video. Just the ones where I feel record. Because some of them, my memory card don't full. My memory for phone don't full. Allah. Ya yo. Lafiya ya jama'a. Mun gode. Aboki. Ikalo. Akusho. Ikalo akusho ba ni awon ko lumpo. Why ya ku maka Yoruba? Da wanda ji turanci nan. Guy, this is my guy no get English. Me English ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Baka jin English. Bana jin. Labari ne kana jin English. Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba. Say Yoruba baja ko. Ba Yoruba. Say Hausa say Hausa. Say Hausa. Say Hausa. Odaya. Kakak pa Yoruba mun baka banci ba. Ya jama'a. Mun gode Allah ya yau. Lafiya lau miyo julu. Ka julu. Yo, me kamburu ba. Kai. Kai. Aboki akai. Kai. Aka gane su. Kai. Ore mi. Lowi. Hey. Agani ko. Hey, agbaku owa. Wala agbaku owa. Sai abi farbale ni. Zoro gidi ma beli. Ace kuna ji Yoruba sosai. To wai kai Abi ba Yoruba. Kuna ji Yoruba sosai. Ba jawo sai abi ga abun nan. Ga sai daga Allah jira to wai ma. ilele nuka ilele na wanta. Bana ji Yoruba. Baka jin Yoruba, baka jin Dakaranci, baka jin Ingilishi, baka jin Buroko. Bana ji sai Hausa. Kana matsayi mai zafin baki ga kai ya gane ka ya gaba Yorbe. Kuma kai ba musulmi, ka ce ba musulmi bane kai. Ni musulmi na Christian. Ina to Na Kirista. Sai la ilaha illallah. La ilaha illallah. kai musulmi ne haufa aboki. Daga kama ni. Ka ce wai ka kama ni. Kaga sojan mu kaga ko. Na gan shi. Kaga kayan aiki ko. La ilaha illallah. Yo. Ka gani? Yo. Kuma ji jama'a. Guy, aboki get English. Ka ce wai saka kama ni ko? Ƙungiyar CCF ce mu nan ka gane. La ilaha illallah. Ka gani? Muhammad Rasulullah. La ilaha illallah.